Owutu FM, Owutu FM, ó bẹ ní Kòròdú lágíríkì, Owutu FM, bàbá màmá ẹ̀gbọ́n pẹ̀lú àbúrò, Owutu FM ní kẹ́ máa gbọ́, Owutu TV ní kẹ́ máa wò, Owutu. Tí àwọn wà káàkiri àgbáńlá ayé lẹ́kùn ẹ káàbọ̀ sí Owutu FM. Èyí ni Ọ̀ṣun Òṣogbo 2024 gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé a máa mú wá fún yín bí ó ṣe ń lọ. Èyí ni àwọn tí ó ń lọ sí odò báyìí. Arúgbá ló ń bọ̀ ìjọ sí àwọn èèyàn tí wọ́n ń lọ káàkiri. Ẹ máa tẹ̀lé wa. Ó ti lárúgbá ti lọ wájú. Ojú ẹ̀ wá dúró. Ẹjọ́ sárúgbá ti lọ. Wájú. Bàbá ẹ jẹ́ ká máa mú wọn máa lọ ní o. Ọlọ́run mo sọ pé ó yẹ ká jọ máa lọ ní o. Ọba gbẹ́sẹ̀ lé o. Bàbá mi ayọ̀ yóò ní nígbà tí wọ́n ká yọ̀ ní ọjọ́. Ẹ wọ ẹ dúró.
Agora